àyàn ẹ káalẹ́ gbogbo ènìyàn tó kó máa gbọ́ mi. A gbé ọ̀gá nítorí pé ẹ̀ ń jẹ́ Ọlọ́run, nítorí pé ẹ̀yin jẹ́ Ọlọ́run wá sílẹ̀, ẹ kò fi wá sílẹ̀. Ǹjẹ́ a dúpẹ́ fún ọ nítorí pé gbogbo ohun tí Ọlọ́run ń ṣe lórí ilẹ̀ Yorùbá àti ní gbogbo àgbáyé. A yìn ọ́ nítorí pé a tún rí oṣù tuntun. Nítorí pé ẹ rí mi lálẹ́ yìí, orúkọ mi ò yí padà. Wòlíì ọmọ ọba Abíọ́dún náà ni mò ń jẹ́. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé kó bá lè dá kí ìrìn àjò ayé yìí kó bá lè ní ìtumọ̀. Ṣùgbọ́n tí Yorùbá nation la bá wá lálẹ́ yìí, yóò sì dára fún yín. Bó ṣe wọlé, máa pín, máa lọ́fẹ̀ẹ́ kó máa láìkì. Ṣí fún ọmọ ẹlòmíràn pé ọmọ ọba ti wọlé lálẹ́ yìí. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Nítorí pé ẹni apètòpètò ká pọ́wọ́ rẹ̀ dé lẹ́nu tó jẹ́ pé ó tún pélé sí. Bí mi ò tiẹ̀ ní pẹ́, Adébáyọ̀ Felix ẹ káalẹ́. Gbogbo àwọn nǹkan tí ènìyàn kò mọ̀ ṣùgbọ́n tó yé Ọlọ́run, gbogbo nǹkan tí ènìyàn ń rí ṣùgbọ́n tí kò yé ẹ̀dá, òun ló pọ̀ jù lórí ilẹ̀ ayé yìí. Bí a bá ń wo ìrìn àjò Nàìjíríà location 419 lọ́wọ́, a ó rí pé ó tojú sí wa. Nígbà míì a máa wò bí pé yóò dá. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn máa ń gbàdúrà pé ó máa dá. Ǹjẹ́ èmi á máa béèrè pé ṣé ọmọ 60 years àbí 70 years tó ń gbàdúrà pé kí orílẹ̀-èdè Nàìjíríà ó dá, tí ò tí ì dá ní ilé tó jẹ́ pé ilé tẹ́nàntì ló ń gbé? Mo rí ọmọ 70 years tó ń gbé bus quarter pẹ̀lú ìyàwó. Dáàdì mami, ìgbà wo làwọn irú bàbá wọ̀nyí fẹ́ jèrè orílẹ̀-èdè? Ìgbà wo ni àwọn aṣáájú tán fẹ́ jèrè orílẹ̀-èdè? Ṣùgbọ́n wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí lolódodo ó ṣe? Ṣàdúrà lágbà. Èmi á máa sọ pé ní gbogbo orílẹ̀-èdè, ní gbogbo àgbáyé, nínú àwọn èèyàn tó gbàdúrà jù, orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ kan. A máa ń gun orí òkè káàkiri gbogbo ọ̀nà aládùúrà ni. Kò sí ọjọ́ kan lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ṣọ́ọ̀ṣì kan máa ṣẹ̀ṣọ́ òru. Wọ́n ṣẹ̀ṣọ́ òru, wọ́n ó gbàdúrà. Bẹ́ẹ̀ ni ayé wa ò sunwọ̀n lórílẹ̀ yìí. Kí ló fà á? Dáàdì mami, mo ní kí ló fà á? Nítorí pé Yorùbá sọ wípé ìrínisí òun ní ìsọnilọ́jọ̀. Máa lọ fòrò lálẹ́ bí ọ̀rọ̀ yìí fún ènìyàn mi. Mo tètè mú ọ̀rọ̀ mi, ẹ mọ̀ pé wọ́n máa ń wò pé tọmọ bàbá ṣì dé. Asáré kọrin, a ṣe gbogbo ọ̀bọ̀rọ̀ ibi ẹ̀. Ṣùgbọ́n mi ò ní àkókò láti waste lálẹ́ yìí. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́, ẹ̀ka ọ̀sán, ẹ̀ka àárọ̀. Gbogbo orílẹ̀-èdè tó wù kẹ́ máa gbọ́ mi. Àánú Ọlọ́run yóò máa bá yín gbé o. Ẹ ò ní sọnù. Ọláṣadé Florence ẹ̀ka alẹ́ o. Gbọ́ mi dáadáa. Kí ni èròǹgbà tirẹ̀? Kí ni èròǹgbà tèmi? Kí ni èrò ọkàn mi? Kí ni èrò ọkàn rẹ? Kí ni èrò ọkàn ọ̀pọ̀ ènìyàn lórílẹ̀-èdè pé orílẹ̀-èdè yìí yóò sì dá?
àkọlé tí mo kọ síbẹ̀ yẹn ni pé ǹjẹ́ ó yẹ kí ìjọba ọlọ́pàá Nàìjíríà ká máa béèrè lọ́wọ́ Iba Gani pé kó mú wọn lọ sí àkórí àbí destination ibi tí àwọn agbésùnmọ̀mí wà. Kí ni iṣẹ́ tí wọ́n gbà? Àwọn Boko Haram iswap wọ́n fi ìwé léde pé àwọn yóò operate, pé wọ́n máa operate l'Abuja, wọ́n máa operate ní Lagos State, wọ́n máa operate ní àwọn state bíi mẹ́rin pẹ̀lú federal capital. Ìgbà táwọn ọlọ́pàá máa dáhùn, wọ́n ní àwọn ti ń fojú sọ́nà, wọ́n láwọn ti kọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ síta. Ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n fèsì sí ọ̀rọ̀ Boko Haram, ṣùgbọ́n ó ṣe ni láàánú pé láàárọ̀ ọjọ́ kejì nígbà tó máa dìrọ̀lẹ́ wọ́n ti lọ sí Olúmọ̀rọ̀k, wọ́n ti lọ blow bẹ ọgbà sójà tó wà bẹ. Wọn ò tún lọ gba ọlọ́pàá o, ọgbà àwọn jagunjagun ni wọ́n tún lọ. Ẹ gbọ́, tí gbogbo ènìyàn bá wá ń pariwo orílẹ̀-èdè yìí sì dá, orílẹ̀-èdè yìí máa dá, orílẹ̀-èdè yìí sì dá, orílẹ̀-èdè yìí máa dá, ǹjẹ́ yóò dá bí? Ẹ gbọ́ ohun tí bàbá Adébóyè sọ, ó ní a ò lè wọ pléènì láti ibì kan síbì kan, tírẹ́ẹ̀nì ò ṣeé wọ̀, ọkọ̀ ojú ilẹ̀ ò ṣeé wọ̀. Kí ló dé? Orílẹ̀-èdè yìí ó mẹ́hẹ̀ sí lójoojúmọ́, àwọn ìjọba parọ́ fún wa ni. Ìlú ò fararọ. Let's talk the reality. Mo máa ń sọ fún àwọn èèyàn pé mo súnmọ́ àwọn aráàlú, mo sì súnmọ́ àwọn ìjọba. Ẹni tó yé ló yé o, ẹni tí ò yé ò mọ̀. Ṣùgbọ́n gbogbo ọkàn tó ń gbọ́ mi máa tẹ lọ́fìn, máa tẹ láìkì yẹn. Tọ́lá Adémọyọ̀, ẹ káalẹ́ o. Ìyá Bọ́dún Bíkẹ́, ẹ káalẹ́. Adéníyì Adéjùbírí, ẹ máa káalẹ́. Ẹ máa bá mi tẹ lọ́fìn, tẹ láìkì yẹn. Máa ṣí ọ̀rọ̀ yìí fún ẹlòmíì lálẹ́ yìí. Bẹ̀rẹ̀ sí ní ọmọ bá ti dé sí Yorùbá Nation lálẹ́ yìí. Mímọ̀ tí mo bá ti dé báyìí, ọ̀rọ̀ dénú, torí pé èmi a máa sọ pé kókó báyìí lóhun agogo, gbẹ̀dùgbẹ̀ báyìí lóhun akèrègbè. Ayé ò ní mú wa lóhùn. Gbogbo ipá òkùnkùn lórí ẹ̀ Ọlọ́run á sọ́dọ̀fọ̀. Ẹni àlé ìbáni, èmi ni ìjì ńlá tẹ́nìyàn kan ò lè mú. Gbọ́ mímí ìpele mọ́ gbátẹ́gùn, ejò ńlá ti bẹ lórí àpáta tí ń dún kọ̀rọ̀kọ̀rọ̀. Bàbá ẹni tí ó dojúkọ mi tí rí, àwíkòkò lójú ọlọ́rọ̀, kí lọ́lọ́rọ̀ ó ṣe. Gbọ́ mi, ṣé èmi á máa béèrè ní gbogbo ìgbà pé ṣé ìrìn àjò orílẹ̀-èdè tá a rìn, wọ́n ń jí ní gbé, wọ́n ń pànìyàn, wọ́n ń fi odidi ènìyàn ṣètùtù ọ̀la. Boko Haram ò já sí mi, àwọn pásítọ̀ ò já sí mi, àwọn wòlíì ò já sí mi, àwọn àfá ò já sí mi. Gbogbo ibi ó sà ń ṣẹlẹ̀. Ṣé ìgbà ìkẹyìn la fẹ́ sọ pé a wà lórílẹ̀ àgbáyé ni? Ìwọ tó ń gbọ́ mi, torí pé nígbà tí Iba Gani tó bá kéde pé wọ́n ní àwọn Boko Haram o, àwọn agbésùnmọ̀mí o, wọ́n ti ń bẹ nínú igbó o, wọ́n ń bẹ nítòsí ilẹ̀ Yorùbá o, wọ́n ń bẹ lógún o, wọ́n ń bẹ lọ́yọ́ o, wọ́n ń bẹ lọ́ṣun o, ẹ dákun, ibo ló kù? Ibo ló kù? Ṣebí lẹ́ẹ̀mejì léraléra òun ni wọ́n ti ṣe kíni láti operate. Ẹ wo iye àwọn èèyàn tó sọ ẹ̀mí wọn nù ní ìlú Ọ̀wọ̀, wọ́n jó bí ẹran gẹ́sà báyìí. Ṣùgbọ́n tó bá sọ pé gbé ó bá ti bá wọn gbé, wọ́n gbé sẹ́yìn kò lè rẹ̀. Bọ́lá Odùsọ̀yà Bello, ẹ káalẹ́. Arámidé Sulaiman, ẹ káalẹ́ o. Torí pé mo fẹ́ jẹ́ kí ìwọ náà kó bá ní alábàápín nínú ìrìn àjò yìí. Wọ́n ń ṣàǹsì ń gbòde nínú abúlé télọ̀ tí mo fún èèyàn kan lálẹ́ yìí. Mo ní ó rí pé wọ́n tún mọ àwọn èèyàn ajínigbé ń bẹ̀. Wọ́n ń pààyàn. Ṣé orílẹ̀-èdè yìí dá tá à ń kéde ikú ní gbogbo ìgbà? Ṣé bí wọ́n ṣe ń kéde ikú ní orílẹ̀-èdè mìíràn nìyẹn?
on the 26 àbí 25 ní alẹ́ ní ọ̀pẹ́bí junction ń bẹ̀ yẹn níwájú mt àwọn ọlọ́pàá tó máa wà bẹ́ẹ̀ èèyàn kan dẹ̀ dé wind down lọ́jọ́ yìí ó dẹ̀ gbébọn fọlọ́pàá ọlọ́pàá dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ common Nigerian paper kan ò gbé ṣùgbọ́n tẹ́ bá máa wí léni èmi ló kàn ẹgbẹ́ kìíní ọ̀hún wá èmi ló kàn ṣé àkókò èmi ló kàn rèé ṣùgbọ́n àwọn òpònú ayírádá aláìmọ̀kan wọ́n ní ọmọ ní kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹbí títí Rachel ẹ̀ka alẹ́ o bẹ́ẹ̀ ni ọmọ wa ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ mi ṣèṣù ọmọ rẹ̀ yẹ fún ìlẹ̀kẹ̀ ohun tí máa ń sọ fún ẹnìyẹn ṣé ọmọ rẹ̀ yọ fún ìlẹ̀kẹ̀ ṣé ọmọ rẹ̀ ò kì í ṣe gbẹ́kú ṣé kì í ṣe pé bá fìlẹ̀kẹ̀ sí ń di ìdẹ̀kẹ̀ ó jábọ́ ṣé ọmọ òun gan-an ṣé ó wà responsibility àbí kí lẹ̀ ń pè ẹwà kan tó kù sí ṣé ó wà responsibility láti pé ẹ fẹ́ fi ìlẹ̀kẹ̀ sí díẹ̀ ṣé ó yẹ ní ẹni tí à ń pè ní pé ẹja wárí fún ẹgbọ́ tuntun tó ń lọ wọ́n ní wọ́n gbọ́dọ̀ wọlé awẹ́kọ̀ ìrìn àjò ìbò àbí ẹ fẹ́ dìbò ẹ ò dìbò kò yẹ kó fa wàhálà láàrin orí ìlú ẹni tó bá wílé lè ní nígbà tí ẹ fẹ́ dìbò àti láṣìírí yìí afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìyẹ èmi sọ pé mi ì ní pẹ́ mo lè máa lójú 10 minutes lọ máa dé máa lọ 10 minutes but mo kà fẹ́ fi ìkan wọ̀nyí léde pé kò yẹ kí ọlọ́pàá kó máa béèrè lọ́wọ́ Iba Gani. Iba Gani ti fún yín ní evidence ibi tí àwọn ènìyàn wà tí yín ni pé kẹ́ ẹ dì mára kẹ́ ẹ tá mára kẹ́ ẹ kọ́ àwọn kò gbèrègbè yìí kẹ́ ẹ gbàbẹ̀ lọ ṣùgbọ́n kàkà kẹ́ ẹ lọ mọ́ kàkà kẹ́ ẹ lọ bá àwọn kò gbèrègbè yín kẹ́ ẹ lọ lọ́bẹ̀ àwáwí lẹ̀ ń wí àwáwí làwọn iléeṣẹ́ ọlọ́pàá ń wí ẹ jẹ́ kí Iba Gani kó wá sọ ibi tí àwọn agbesunmami fún wa àwọn ọmọ ìgbésẹ̀ táwọn máa gbé àgàgà àwọn iléeṣẹ́ ọlọ́pàá Ògùn àwọn náà sọ pé àwa ò tí ì gbọ́ kankan pa rẹ̀ ṣé ó dìgbà tẹ́ ẹ bá gbọ́ ó dìgbà tẹ́ wọ́n bá pa wọ́n bí wọ́n ṣe pa wọ́n ní Lóńdó ní ìyẹn ní Ọ̀wọ̀ kẹ́ ẹ tó sọ pé ẹ gbọ́ pa rẹ̀ èyí tẹ́ ẹ ti gbọ́ pa rẹ̀ gan ṣe sọ kankan bẹ́ẹ̀ Ọlọ́run rí yín o mo ní Ọlọ́run rí yín o bàbá bí àbá ṣépè èmi náà sì mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá náà ẹ gbọ́ dáadáa ẹ̀yin ọlọ́pàá location 419 náà ẹ̀ ń tíráì ìyẹn ni pé ìyá kan náà ló bí yín ẹ̀yin náà ọkọ èèyàn kan ni ìwọ náà ayé èèyàn kan ni bàbá èèyàn kan náà lẹ́jẹ́ tá ń fẹ́ kú dáhùn tá ń fẹ́ kú ẹjọ́ ṣé it is compulsory. I want to ask this question this night. It is compulsory for a man where o gbọ́dọ̀ ní voters card. It is compulsory. Nílé iṣẹ́ lóríṣiríṣi lẹ́ni wọ́n ti compulsory ẹ̀ fún àwọn ọmọọṣẹ́ wọn. Ẹlòmíì làwọn máa sáàkì ẹni tẹ́ ẹ̀ bá ti ní voters card. Even àwọn ọlọ́kadà nísìnyí wọn MC sọ fún wọn ní Lagos State Park wọ́n ní ẹni tí ò bá ti lọ gba PCV àwọn máa kò gbọ́dọ̀ gọ̀kadà Lagos State mọ́ PCV náà wọ́n dẹ̀ ṣe fi ṣe riders card in Lagos State báyìí wàá tún wá ṣe photocopy ẹ̀ fún kí lè fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi dìbò ó dìbò nígbà wọ́n bá lọ ṣe PCV tó ṣe copy ẹ̀ tó ṣe photocopy ẹ̀ fún yàn kan ṣé wọn ò ti fi dìbò kí ló dé tẹ̀ ní ara yín lára mo gbé jáde ní last time lórí social media pé àwọn ọmọ ọdún 8 ọmọ ọdún 4 ni wọ́n gba voters card ní ilẹ̀ Haúsá ǹjẹ́ yóò ṣeé ṣe tó bá ṣòfin kan lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ òfin yìí àwọn wo ló ń bá wí oh my God mi ò dẹ̀ fẹ́ rìn jìnnà lálẹ́ yìí orí mọ́yẹ̀gùn Teresa ẹ̀ka alẹ́ o mo sọ fún ẹ pé mo ní mi ò fẹ́ rìnrìn àjò tó pọ̀ lálẹ́ ṣùgbọ́n màá gé ní kúkúkú láti tètè fi orí rẹ̀ tì síbì kan in tí mo ń béèrè lọ́wọ́ rẹ̀ rè arákùnrin tí mo béèrè rè
ṣé ẹ̀yin méjì papọ̀ àbí ẹ̀yin mẹ́rin ẹ ó papọ̀ ẹ ó dọ́dọ̀ télọ̀ kan ẹ ní kó ránṣọ fún yín lẹ́ẹ̀kan náà ṣó possible? Kò possible. Ńgbà tẹ́ ẹ bá gbà tí ìwọ ló kàn ẹ ṣáà ti mọ orúkọ ẹ bọ̀dá Àdàmú ńgbà tá a bá wá gba voters card oní voters card tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ lẹ́ ti dìbò wọ́n ló dẹ̀jọ́ kó sínú ilé rẹ̀ ṣó mọ̀ pé orúkọ olùdìbò kì í jáde nígbà tí gbogbo ọlọ́kadà Lagos State ibi tá à bá ń dì wọ́n ní gbogbo each person gbọ́dọ̀ lọ gba voters card wàá wá photocopy ẹ̀ wàá fún chairman yẹn á wá kó lọ sókè ẹ̀ wá máa lọ ṣe rádaràda ṣe mọ̀ pé orí yín ti dàrú ẹ̀dẹ̀ ń pariwo ẹ̀yin ló kàn ṣé Lagos State nìkan ló fẹ́ dìbò fún yín ó lẹ pàdánù Ọ̀ṣun yín but kò kàn mí èyí tó kàn mí ni pé bí orílẹ̀-èdè yìí bí ó ṣe pieces tí Yorùbá á lọ táwùsá máa lọ tí Ìgbò náà máa lọ ẹni wá lára ẹ ń ṣe bí sí wa mo ti sọ fún yín mo ní ìyàn ń bọ̀ nígbà tí ó bá dé àkókò kí ìyá kó lè pọmọ rẹ̀ jẹ. Bùsítọ́lá ẹ̀ka alẹ́ o Fáwùsà Adébọ́lá ẹ̀ka alẹ́ Adéníyì Adéjùbírí Mùkíyín Bùsọ́lá Táyọ̀ ẹ̀ka alẹ́ o. Gbogbo nǹkan wọ̀nyí mo ti sọ fún yín pé èmi ọmọọba ò ní pẹ́ lálẹ́ but mo kà fẹ́ pè yín ṣàkíyèsí ni ǹjẹ́ ó yẹ kó ilé ọlọ́pàá ó béèrè iléeṣẹ́ ọlọ́pàá kó tún máa béèrè ẹjọ́ ṣé ìgbà tá ń béèrè lọ́wọ́ Gani Adams ní kó wá mú wọn lọ bẹ̀ àbí ṣé òun ni kó mú wọn lọ ìbéèrè ni ẹ̀gbọ́n wọn ló lè ń jà ní Kétu ó ní kó wá mú ẹ lọ lé tó ti ń jà ṣáník àníkàn ṣe nìyẹn àwọn ò ní kan ṣe tó bá jẹ́ pé wọ́n ní kan èmi ò kúkú bú wọn mo ti sọ pé àwọn náà lẹ́mìí ẹ̀mí ò sì ṣe kí ni kò sì ṣe é rà ìdí nìyẹn táà kì í fi tí wọ́n bá ní kankan ṣẹlẹ̀ tẹ́ ẹ bá pọlọ́pàá táà kì í yọjú lẹ́sẹ̀kẹsẹ̀ máa parọ́ fún ẹ pé kò sí ponú mọ́tò àwọn mọ̀jàmọ̀ sáni ẹ ṣeun but mo fẹ́ béèrè ìbéèrè yẹn ni pé Adésínà Isiaka ẹ̀ka alẹ́ o mo béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wa pé kí n tó máa lọ pé ǹjẹ́ ní gbogbo orílẹ̀-èdè ìbéèrè méjì ni o ǹjẹ́ ní gbogbo orílẹ̀-èdè tí àwọn èèyàn bá ti dé sí airport ǹjẹ́ wọ́n máa ń gbowó trolley pé n tó fẹ́ fi ti ẹrù ẹ̀ ṣó yẹ kó sanwó fún un àkọ́kọ́ ẹ̀kejì gbé ìgbésẹ̀ màlẹ́kù sanama gbogbo ìgbésẹ̀ ohun tó o bá ti gbọ́ pé ó lè pa ẹ́ lára ó gbọ́ tètè gbogbo ìgbésẹ̀ má sọ pé ṣé èmi nìkan ni mo wà ń bẹ̀ ẹ̀mí rẹ̀ sọ lọ díẹ̀díẹ̀ nù yóò dára fún ọ gbogbo àwọn kan wọ̀nyí o ní láti máa gbọ́ èmi ọmọọba n ó yànnàná gbogbo program yẹn fún yín láàárọ̀ ọ̀la mo kà keep awareness pé àwa ń lé bí ó ṣẹlẹ̀ sí wa a ó sì ra àánú gbà wọ́n súre fún ẹ̀yin màmá ọlọ́run kó gbàdúrà yín ẹ̀yin tẹ́ bẹ̀bẹ̀ àdúrà lọ́wọ́ yín o lórúkọ Jésù orí yín ò ní gbàbọ̀dẹ̀ a ó jọ wọlé ológo bẹ́ẹ̀ lolúwa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ kò ní yí padà Jésù agbára wa ọmọ ọba Abíọ́dún ni mo ń jẹ́ Great Chapel Ministry yóò dára fún yín o God bless you bye for now.